olórin fújì Wàsíù Àyìndé ganu síwájú bàálù ó kù díẹ̀ kí bàálù gbà nílùú Àbújá lẹ́yìn tó bá àwọn òṣìṣẹ́ bàálù mú nǹkan lẹ̀ nítorí ọtí. K1 The Ultimate tako ẹ̀sùn ìsìwàwù tí wọ́n fi kàn ní pápákọ̀ òfurufú l'Àbújá. Ó ní olùfarakásá òun kì í ṣe ọ̀fìnràn o. Ọpẹ́ o, iléeṣẹ́ ọlọ́pàá ti nawọ́ gan afurasí obìnrin tó jí ọmọ ìkókó gbé sá lọ lẹ́kìtì. Wọ́n rí ọmọ tuntun ìkókó náà gbà padà lọ́wọ́ rẹ̀. Awuyewuye ti gba ìgboro kan báyìí o pé ẹgbẹ́ òṣèlú PDP ń gbèrò láti fa ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan kalẹ̀ láti dupò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ gbọ́ àwọn kókó mẹ́fà pàtàkì nípa òfin adójútòfò tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ buwọ́lù. Ó mà ṣe o, ìjàmbá ọkọ̀ òfurufú gba ẹ̀mí mínísítà méjì àti èèyàn mẹ́fà lórílẹ̀‐èdè Ghana. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Gbajúmọ̀ olórin fújì Wàsíù Àyìndé ganu síwájú bàálù. Ó kù díẹ̀ kí bàálù gbà nílùú Àbújá lẹ́yìn tó bá àwọn òṣìṣẹ́ bàálù mú nǹkan lẹ̀ nítorí ọtí. Àjọ tó ń ṣe àmójútó àwọn pápákọ̀ ọkọ̀ òfurufú nílẹ̀ wa Nàìjíríà, Federal Airport Authority of Nigeria FAAN, ti fi ẹ̀sùn kan ìlúmọ̀ọ́ká olórin fújì ní Wàsíù Àyìndé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí K1 pé ó da ọtí sí àwọn òṣìṣẹ́ ọkọ̀ ojú òfurufú lára ní pápákọ̀ Nnamdi Azikiwe Airport nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Àjọ FAAN sọ nínú àtẹ̀jáde kan tí olùdarí ẹ̀ka ìbáràlú sọ̀rọ̀ àti ẹ̀tọ́ aráàlú arábìnrin Obiageli ó rà fi síta pé ìhùwàsí Àyìndé tako ìlànà ìrìnàjò òfurufú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ìwádìí tí àwọn kọ́kọ́ ṣe ṣàfihàn rẹ̀ pé Wàsíù Àyìndé rìnrìn àjò láti ìlú Àbújá lọ sí ìlú Èkó pẹ̀lú bàálù iléeṣẹ́ ValueJet níbi tó ti gbìyànjú láti gbé nǹkan olómi tí kò lórúkọ wọ inú bàálù tako gbogbo ìkìlọ̀ tí àwọn òṣìṣẹ́ elétò ààbò fún un tó fi mọ́ ti ọ̀gá awakọ̀ bàálù. Gẹ́gẹ́ bí òfin ìrìnnà, nǹkan olómi tó bá ti pọ̀ ju 100 ml lọ kò lè wọ inú bàálù àyàfi tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ wà fún ìlera tí ẹni tó ní sì ṣàfihàn rẹ̀ bó ṣe yẹ. Gbogbo àlàyé yìí ni àjọ FAAN sọ pé wọ́n ṣe fún K1 ṣùgbọ́n tó kọ̀ láti tẹ̀lé ìlànà ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà kò tán síbẹ̀ rárá. Ìròyìn sọ pé nígbà tí àwọn òṣìṣẹ́ aláàbò sọ fún un pé kó dúró sí ẹ̀gbẹ́ kan náà fún ìwádìí, èrò bàálù náà kọ̀ tó sì da nǹkan olómi tó gbé dání lé òṣìṣẹ́ náà lórí. Ẹ̀yìn ọ̀rẹ̀yìn ní ìwádìí fi hàn pé ọtí líle ni àmọ́ tó fi ọgbọ́n rọ́ sínú nǹkan amómitutù. Kíá ní ọ̀rọ̀ náà ti di ariwo, èyí tó mú kí olórí awakọ̀ ọkọ̀ òfurufú fún ìrìn àjò náà dá sí i. Ṣùgbọ́n bákan náà ni ọ̀rọ̀ rí. Olórin fújì náà kọ̀ láti gbọ́ nǹkan tó ń sọ. Lẹ́yìn tí balógun àwọn awakọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ti tò fún ìrìn àjò náà láti bẹ̀rẹ̀, ó pàṣẹ pé kí wọ́n ó ti ilẹ̀kùn bàálù náà. Ṣùgbọ́n ìròyìn sọ pé níṣe ni Wàsíù Àyìndé ganu síwájú bàálù náà tó sì kọ̀ láti kúrò. Fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn bí ọkọ̀ òfurufú náà ṣe fẹ́ gbéra, èyí tó mú kí gbogbo èrò tó fi mọ́ àwọn òṣìṣẹ́ adarí ìrìn àjò sá àsálà fún ẹ̀mí wọn. Díẹ̀ ló kù kí bàálù mú orí Wàsíù Àyìndé gùn nítorí pé bó ṣe rí i pé bàálù ń gbéra ló sáré sá sí ẹ̀gbẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí mú kí ìrìn àjò náà kọ́kọ́ dúró ná nítorí pé àwọn aláṣẹ pápákọ̀ ọkọ̀ òfurufú kò gba àwọn awakọ̀ ọkọ̀ òfurufú náà láàyè láti wakọ̀ tí àjọ FAAN sì dá awakọ̀ méjèèjì dúró lójú ẹsẹ̀. Bákan náà ni àwọn òṣìṣẹ́ aláàbò mú K1 lọ fún ìwádìí kí wọ́n ó tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀. Àjọ FAAN sọ wípé ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun kò ní faramọ́ ìṣẹ̀lẹ̀ tó lè dúnkokò mọ́ ààbò tàbí ta epo sí aṣọ ààlà ìrìn àjò bàálù ní Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọkọ̀ òfurufú ValueJet fi síta lórí ayélujára ní ìrọ̀lẹ́ ọjọ́rú, wọ́n ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àwọn ti dá gbogbo òṣìṣẹ́ bàálù tí ọ̀rọ̀ kan dúró fún ìgbà díẹ̀ títí tí ìwádìí abẹ́nú láti mọ kókó ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà àti láti dènà irú rẹ̀ lọ́jọ́ iwájú yóò fi parí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lórí ayélujára bí àwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lu gbajúgbajà olórin náà pé ó hu ìwà ìtìjú, ní àwọn kan sọ pé kò yẹ kí awakọ̀ bàálù náà gbéra nítorí pé ó lè ṣe ìjàmbá fún àwọn tó wà lórí ilẹ̀.
K1 The Ultimate tako ẹ̀sùn ìsìwàwù tí wọ́n fi kàn ní pápákọ̀ òfurufú l'Àbújá. Ó ní olùfarakásá òun kì í ṣe ọ̀fìnràn o. Gbajúmọ̀ olórin Fújì Wàsíù Àyìndé tí ọ̀pọ̀ mọ̀ sí K1 The Ultimate ti tako ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ṣìwàwù ní pápákọ̀ òfurufú. Ó kọ̀ jálẹ̀ pé olùfarakásá òun ò kì í ṣe ọ̀fìnràn nínú ìṣẹ̀lẹ̀ náà tí àjọ tó ń rí sí pápákọ̀ òfurufú Federal Airport Authority of Nigeria FAAN ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́. K1 nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi léde nípasẹ̀ abẹ́sìnkáwọ́ rẹ̀ lórí ètò ìròyìn Kúnlé Rasheed dá ìròyìn pé Wàsíù ṣìwàwù tako òfin ìlànà à ń tẹ̀lé pápákọ̀ òfurufú tàbí kó àwọn èrò sínú ewu lákòókò tí ọkọ̀ bàálù ValueJet fẹ́ gbéra rìnrìn àjò lọ́jọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 nù bí omi ìsanwó. Àtẹ̀jáde náà sọ wípé ìròyìn tó gba ìgboro kan ọ̀hún kì í ṣe àsọdùn ọ̀rọ̀ nìkan ṣùgbọ́n tó tún jẹ́ ìròyìn ìṣìnilọ́nà. K1 ṣàlàyé pé ọ̀rọ̀ nípa ohun mímu náà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kẹ́fín náà ló jẹ́ omi lásán tí wọ́n gbé fún òun nílé ìtura Lounge kì í sì ṣe ohun tó lè ṣe ọkọ̀ òfurufú náà níjàmbá. Àtẹ̀jáde náà tún fi kún pé ládùúrú bí òun tún ṣe rẹ ara òun sílẹ̀ gbìyànjú láti ṣàlàyé èyí kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó yẹ kó jẹ́ ohun tí à ń gbà bí ìgbà ọtí. K1 tako ìròyìn pé ó ṣe ìdíwọ́ fún ọkọ̀ bàálù láti gbéra rìnrìn àjò. Ó tẹ̀síwájú pé gbajúgbajà olórin náà ló jẹ́ ẹni tó ní ọ̀wọ̀ tó sì máa ń sábà rìnrìn àjò káàkiri gbogbogbò ó sì lóye tó sì máa ń tẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé tí àwọn pápákọ̀ òfurufú là kalẹ̀. Wàsíù Àyìndé K1 The Ultimate rọ àwọn akọ̀ròyìn àti aráàlú láti gbé ìròyìn jáde síta bó bá ṣe ṣẹlẹ̀ kí wọ́n sì yéé ṣàdédé sọ ohun tí kò bá rí bẹ́ẹ̀ kí wọ́n gba òtítọ́ láàyè kì í ṣe kí wọ́n máa gbèrò láti kín ìròyìn wọn lẹ́yìn. Tí a ò bá gbàgbé díẹ̀ ló kù kí bàálù gbá Wàsíù Àyìndé lákòókò tó ganu sẹ́nu ọkọ̀ òfurufú nítorí pé bó ṣe rí i pé bàálù ń gbéra ló sáré sá sí ẹ̀gbẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí mú kí ìrìn àjò náà kọ́kọ́ dúró ná nítorí pé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú kò gba àwọn awakọ̀ ọkọ̀ òfurufú náà láàyè láti wakọ̀ tí àjọ FAAN sì dá awakọ̀ méjèèjì dúró lójú ẹsẹ̀. Bákan náà ni àwọn òṣìṣẹ́ aláàbò mú K1 lọ fún ìwádìí kí wọn ó tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀. Àjọ FAAN sọ pé ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun kò ní faramọ́ ìṣẹ̀lẹ̀ tó lè dúnkokò mọ́ ààbò tàbí ta epo sí aṣọ ààlà ìrìn àjò bàálù ní Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọkọ̀ òfurufú ValueJet fi síta lórí ayélujára ní ìrọ̀lẹ́ ọjọ́rú wọ́n ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àwọn ti dá gbogbo òṣìṣẹ́ bàálù tí ọ̀rọ̀ kàn dúró fún ìgbà díẹ̀ títí tí ìwádìí abẹ́nú láti mọ kókó ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà àti láti dènà irú rẹ̀ lọ́jọ́ iwájú yóò fi parí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lórí ayélujára. Bí àwọn kan ṣe ń bu ẹnu àtẹ́lu gbajúgbajà olórin náà pé ó hu ìwà ìtìjú ní àwọn kan sọ pé kò yẹ kí awakọ̀ bàálù náà gbéra nítorí pé ó lè ṣe ìjàmbá fún àwọn tó wà lórí ilẹ̀. Ọpẹ́ o! Iléeṣẹ́ ọlọ́pàá ti nawọ́ gan afurasí obìnrin tó jí ọmọ ìkókó gbé sá lọ lẹ́kìtì. Wọ́n rí ọmọ tuntun ìkókó náà gbà padà lọ́wọ́ rẹ̀ adúpẹ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti ṣàwárí ọmọ ìkókó tí wọ́n jí gbé sá lọ nílé ìwòsàn alábọ́dé kan tó wà nílùú Àdó. Ṣáájú ni ìròyìn ti kọ́kọ́ jáde pé obìnrin aláboyún kan jí ọmọ ìkókó tí ìdílé kan bí ní ọjọ́ àìkú Sunday sá lọ lọ́gbà ilé ìwòsàn kan lẹ́kìtì. Àmọ́ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì nípa ìṣẹ̀lẹ̀ náà ti so èso rere pẹ̀lú bí wọ́n ṣe rí ọmọ tuntun ìkókó náà tí ọ̀dájú obìnrin kan jí gbé náà gbà padà. Ọlọ́pàá ti gbé ọmọ tuntun tí obìnrin náà jí gbé fún àwọn òbí tó lọ́mọ. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé afurasí tí wọ́n ló jí ọmọ náà gbé sá lọ. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkìtì Joseph Eribo ló fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Ó ní ààyè ni ọmọ ìkókó náà wà nígbà tí àwọn dóòlà rẹ̀. Bákan náà ni àwọn ti fi gbòòrò òfin gbé arábìnrin tó ṣiṣẹ́ láabi ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ obìnrin náà jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá ìdí tó ṣe jí ọmọ tuntun ìkókó náà gbé sá lọ. Kọmíṣánná ọlọ́pàá ní Deborah Ayẹni ní orúkọ arábìnrin afurasí àjọmọ̀gbé náà ẹni ọdún 24 tó sì pa irọ́ pé òun lóyún. Ó ṣàlàyé pé ọwọ́ ọlọ́pàá tẹ obìnrin náà nígbà tó gbàgbé báàgì rẹ̀ sílé ìwòsàn èyí tí rìsíìtì tó fi ra oògùn
wà nínú rẹ̀. Ẹ̀wẹ̀, ẹ̀rọ tó ń ká àwòrán sílẹ̀ CCTV àti àlàyé ẹnìkan nípa obìnrin náà ló jẹ́ kí wọ́n tètè náwó gan obìnrin náà. Lásìkò tó ń ṣàlàyé ìdí tó ṣe jí ọmọ gbé, arábìnrin Ayẹni ní lóòótọ́ ni òun jí ọmọ òun gbé. Ó ní oyún tí òun ní ti bàjẹ́, tí òun kò sì fẹ́ kí ọkọ òun tó wà lókè òkun mọ̀ pé oyún náà ti bàjẹ́ ló mú kí òun dá ọgbọ́n àyínnìke náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí náà díbọ́n bí aláboyún pẹ̀lú kíkó aṣọ sí ikùn lọ sí ilé ìwòsàn kí ó lè ráyè ṣiṣẹ́ ìbí náà. Ó ní lásìkò tí ìyá ọmọ náà lọ sí balùwẹ̀ láti wẹ̀, tí bàbá rẹ̀ náà sì lọ sí mọ́sálásí láti kírun, ni òun rí àyè jí ọmọ tuntun náà gbé sá lọ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti pàṣẹ kí wọ́n ju arábìnrin náà sátìmọ́lé kí ìgbésẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ lè tẹ̀síwájú. Awuyewuye ti gba ìgboro kan báyìí o pé ẹgbẹ́ òṣèlú PDP ń gbèrò láti fa ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan kalẹ̀ láti dupò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027. Látàrí ètò ìdìbò ọdún 2027 tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n, oríṣiríṣi èrò, ète àti ààtò ló ń lọ lábẹ́lẹ̀ lágbo òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tuntun tó tún jáde ní ìròyìn tó ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ń jíròrò láti fa ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodluck Jonathan kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje dupò fún ètò ìdìbò ààrẹ lọ́dún 2027. Jonathan ló ti gba ìsinmi lẹ́nu iṣẹ́ òṣèlú láti ìgbà tó ti fìdí rẹmi lọ́dún 2015 nínú ètò ìdìbò ààrẹ tí ẹgbẹ́ òṣèlú PDP sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìjíròrò ti bẹ̀rẹ̀ pẹ̀lú Jonathan láti jáde dupò ààrẹ tako ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò tó ń bọ̀. Àwọn amòye kan gbàgbọ́ pé ìgbésẹ̀ ńlá rèé láti dènà de àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú kan. Ìròyìn tó gba ìgboro kan ni pé ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àjọṣepọ̀ àwọn gómìnà àti olórí lẹ́gbẹ́ òṣèlú náà ń gbìyànjú láti bá ààrẹ tẹ́lẹ̀ rí náà Jonathan sọ̀rọ̀ láti jáde dupò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027. Malam Ibrahim Abdullahi, igbákejì agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP, fìdí ìròyìn náà múlẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé Jonathan ṣetán láti fọ ohùn rere sí ìbéèrè ẹgbẹ́ òṣèlú alábùradà PDP. Ó ní ìgbésẹ̀ láti fún Jonathan ní àsíá ẹgbẹ́ náà ló dá lórí ìbéèrè àwọn ọmọ Nàìjíríà láti gbé ààrẹ nígbà kan rí náà padà nítorí àwọn aráàlú ti rí i pé àwọn ṣe àṣìṣe ńlá nígbà tí wọ́n dìbò tako Jonathan lọ́dún 2015. Wọ́n ní nǹkan tí ẹrú Ọlọ́run yìí ṣe nígbà tó wà ní ìjọba ló jẹ́ káwọn gbàgbọ́ pé ó ní inú rere. Malam Ibrahim Abdullahi ṣàlàyé pé níwọ̀n ìgbà tó sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn sì lè wá síta nígbà tí àwọn aráàlú ti mọ̀ pé ohun tó wáyé tẹ́lẹ̀ kì í ṣe ẹjọ́ rẹ̀. Wọ́n fún un ní sùúrù tí wọ́n sì ń bẹ Ọlọ́run pé kó rán èèyàn gidi wá nígbà tí àwọn sì nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn tí àwọn sì ń fẹ́ nǹkan tó dáa fún wọn. Àwọn rí i pé ó ṣe kókó láti tẹ etí sí ìbéèrè aráàlú káwọn sì wá ọ̀nà àbáyọ sí i. Bákan náà ni ìròyìn míì tún jáde pé ọ̀pọ̀ àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀lé Jonathan lọ sí orílẹ̀-èdè Gambia ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú èròǹgbà láti bá sọ̀rọ̀ pé kó wá díje dupò ààrẹ. Lọ́wọ́ yìí Malam Ibrahim Abdullahi sọ wípé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún fi àmì hàn pé yóò tẹ́wọ́ gba ìpè láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún ti fi àwọn ohun tó lè dì lọ́nà sílẹ̀. Ó ní ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó sì ń fún wọn ní ohun tó lè mú díje fún ipò ààrẹ. Onímọ̀ nípa òṣèlú ọ̀jọ̀gbọ́n Abubakar Kari ti fásitì ìlú Àbújá gbàgbọ́ pé èyí yóò fa ọ̀pọ̀ kùdìẹ̀kudiẹ nínú ètò ìdìbò ọdún 2027. Ó ní tí Goodluck bá díje àtẹ̀gùn tuntun yóò dé bá PDP èyí tí wọ́n nílò ti pẹ́. Òun gbàgbọ́ pé ìjáde Goodluck Jonathan yóò mú ìfàsẹ́yìn bá àwọn ẹgbẹ́ òṣèlú tó kóra jọ nítorí ìgbàgbọ́ wà pé wọn yóò jẹ́ alátakò ńlá. Ẹ̀wẹ̀, ìròyìn míì tún jáde pé ẹgbẹ́ PDP ń bá gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Kano sẹ́nítọ̀ Rabiu Musa Kwankwaso sọ̀rọ̀ láti jáde dupò gẹ́gẹ́ bí igbákejì pẹ̀lú Goodluck Jonathan. Ẹ gbọ́ àwọn kókó mẹ́fà pàtàkì nípa òfin adójútòfò tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ buwọ́lù. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu buwọ́lù àbá òfin tó ní ṣe pẹ̀lú ètò àdójútòfò faraàlú Nigerian Insurance Industry Reform Bill NIRA 2025. Báyọ̀
Ọ̀nànúgà tó jẹ́ agbẹnusọ ààrẹ Tinubu ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan. Òfin NIIRA yìí ní ọ̀pọ̀ àwọn onímọ̀ ti júwe gẹ́gẹ́ bí ìpele àti àṣeyọrí pàtàkì nínú ẹ̀ka àdójútòfò ní Nàìjíríà. Àfojúsùn ìjọba Tinubu ni láti pa tírílíọ̀nù kan dọ́là wọlé sápò ìjọba láti ipasẹ̀ òfin àdójútòfò. Òfin ọ̀hún ló ṣe àtúnṣe sí àwọn ètò àdójútòfò àtẹ̀yìnwá ní Nàìjíríà pàápàá ti ọdún 2023. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Tinubu tí Ọ̀nànúgà fi léde, òfin náà yóò ṣe àkóso àwọn oníṣòwò àdójútòfò ní Nàìjíríà. Èyí tí ṣe pàtàkì jùlọ níbẹ̀ ni pé Tinubu sọ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti ṣàṣeyọrí nínú àfojúsùn ìjọba òun láti mú owó tí iye rẹ̀ tó tírílíọ̀nù kan dọ́là wá sínú owó tí ìjọba àpapọ̀ ń pa wọlé. Ààrẹ ti wá pàṣẹ fún àjọ tó ń bójútó ẹ̀ka àdójútòfò ní Nàìjíríà, National Insurance Commission NAICOM, láti bẹ̀rẹ̀ àmúlò ohun tó wà nínú òfin NIRA 2025 náà kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní kankan. Àwọn ohun tó yẹ kí àwọn èèyàn mọ̀ nípa òfin yìí ni wọ̀nyí. Gbogbo àwọn iléeṣẹ́ tí yóò máa pèsè ètò àdójútòfò gbọdọ̀ ní owó gọbọi lọ́wọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ ètò wọn. Ètò àdójútòfò ti di dandan lọ́nà àti dáàbò bo ẹ̀tọ́ aráàlú. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ètò àdójútòfò gbọdọ̀ wà lórí ẹ̀rọ ayárabíàṣá kí iṣẹ́ rẹ̀ lè máa yá àti láti fún aráàlú láǹfààní láti lè mọ ohun tó yẹ kí wọ́n mọ̀ nípa rẹ̀ láìsí mọ̀gùmọ̀gò kankan. Òfin tuntun yìí tún sọ pé àwọn iléeṣẹ́ àdójútòfò gbọ́dọ̀ san owó tó yẹ fún ẹni tó bá tọ́ sí tàbí ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ní kankan láì fi àkókò ṣòfò. Àwọn ọmọ Nàìjíríà yóò lè jàǹfààní ètò àdójútòfò láwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká tó fi mọ́ ètò ECOWAS Branch Card System. Àwọn aráàlú yóò jàǹfààní nínú owó tí ìjọba yà sọ́tọ̀ láti dáàbò bo ètò àdójútòfò náà. Àlàyé nípa ètò àdójútòfò ní Nàìjíríà. Ṣáájú òfin tuntun yìí, ìròyìn ní kò tó ìdá kan ọmọ Nàìjíríà tó ní àǹfààní sí ètò àdójútòfò, èyí tó jẹ́ ọ̀kan lára èyí tó kéré jùlọ nílẹ̀ adúláwọ̀, tó ń túmọ̀ sí pé àwọn ọmọ orílẹ̀-èdè Kenya àti South Africa ní àǹfààní sí ètò náà ju àwọn ọmọ Nàìjíríà lọ. Nílẹ̀ South Africa, ìdá 13.7% àwọn aráàlú ló ní àǹfààní sí ètò àdójútòfò, nígbà tí ìdá 2.14% àwọn ọmọ Kenya péré ń jàǹfààní ètò àdójútòfò. Ó mà ṣe o, ìjàmbá ọkọ̀ òfurufú gba ẹ̀mí mínísítà 2 àti èèyàn 6 lórílẹ̀-èdè Ghana. Ó mà ṣe o, àfi k'Elédùà bá máa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Àwọn mínísítà 2 gbòógì nínú ìjọba orílẹ̀-èdè Ghana pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba 6 míì ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ òfurufú kan lórílẹ̀-èdè náà. Dókítà Omane Boma, mínísítà ètò ààbò, àti dókítà Ibrahim Muritala Muhammed, mínísítà ètò àyíká, ni wọ́n jáde láyé pẹ̀lú àwọn èèyàn 6 náà. Olórí òṣìṣẹ́ ní Ghana, Julius Debra, ló kéde ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wí. Yàtọ̀ sí àwọn mínísítà 2 yìí, àwọn míì tó tún jáde láyé nínú ìjàmbá náà ni Dr. Muniru Muhammed Limuna, Dr. Samuel Sapong, Samuel Aboaye, Squadron Leader Peter Bafayemi Anala, Flying Officer Twom Ampadu àti Sergeant Ernest Ado. Nínú àlàyé iléeṣẹ́ ológun ilẹ̀ Ghana GAF, wọ́n ní ọkọ̀ agbérapá Z9 tó ń lọ sí ẹkùn Asante náà tí fìgbà kan pòórá nígbà tó kúrò lójú ọ̀nà rẹ̀. Àtẹ̀jáde GAF sọ pé nǹkan bíi aago 9 kọjá ìṣẹ́jú 12 ní ọkọ̀ òfurufú náà gbéra láti Accra Obuasi ni wọ́n ní ó ń lọ tó fi pòórá tó sì ṣe kòǹgẹ́ ìjàmbá. Balógun Veronica Adizo Ani tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun Ghana kéde pé òṣìṣẹ́ ọkọ̀ náà 3 àti èrò 5 ló wà nínú rẹ̀ nígbà tí ó gbéra ní Accra. Àlàyé àwọn oṣojú mi kòrò lórí ìjàmbá náà ni pé ọkọ̀ agbérapá náà gbiná ni. Wọ́n fi kún pé ó jóná kọjá dídámọ̀ máṣe o. Ibi ètò kan tí yóò gbógun ti àwọn tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́, èyí tó ń fa wàhálà fún odò àti igbó ọba, ní àwọn èèyàn tó di olóògbé náà lọ kí wọ́n tó pàdé ikú òjijì. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú tó ti ṣẹlẹ̀ kọjá lóṣù kẹfà ọdún 2012, ọkọ̀ òfurufú Nàìjíríà kan já lulẹ̀ ní Ghana, èèyàn 10 ló kú ó kéré tán. Lóṣù kẹfà ọdún 2020, ọkọ̀ òfurufú ológun kan náà balẹ̀ lójijì ní Gwangluda
ní ẹkùn Bumbugu èyí tí kò pa ẹnikẹ́ni. Lọ́jọ́ 19 oṣù kẹta ọdún 2019 ọkọ̀ òfurufú ológun kan tún jábọ́ ní agbègbè Anta ní Ghana. Èèyàn 21 ló wà nínú ọkọ̀ náà. Wọ́n sáré gbé àwọn tó farapa lọ sílé ìwòsàn, wọ́n sì dóòlà àwọn kan. Kí Elédùà ọba bá wa fòpin sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú yìí. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè. Yóò sì dára fún yín.